Honorable Koussonda Adjibade lẹ́yìn tí ó ti kọ ìwé sí ìjọba àpapọ̀ wípé kí wọ́n dúá láti wá dáhùn nílé ìgbìmọ̀ aṣòfin lórí ọ̀rọ̀ àwọn Fúlàní eléyìí tí wọ́n tún dá padà wípé kí wọ́n wọ àárín ko fáwọn àgbẹ̀ lórílẹ̀-èdè Benin lẹ́yìn iṣẹ́ ribiribi tí Honorable Koussonda Adjibade tó ṣe. Àǹfààní tún wà fún ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin tá a dìbò yàn láti wá kí gbogbo àwọn ọmọ Ìṣòwú eléyìí tí ó wà nínú ọdún láti bí ọjọ́ méjì sẹ́yìn. Lásìkò tó ń sọ̀rọ̀ ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ẹkùn ìdìbò 22 kò ṣàì mẹ́nuba bí inú ẹ̀ ṣe dùn tó lórí bí ayẹyẹ ọdún èyí tó jẹ́ ti ọdún ọmọ Ìṣòwú lápapọ̀ bí ó ti wà nílẹ̀. Nínú àlàyé ọ̀rọ̀ tí wọ́n fi léde wọ́n ka díẹ̀ nínú àwọn ọmọ Ìṣòwú tó wà káàkiri gbogbo eékù nílẹ̀ Ọ̀họ̀ríjè lápapọ̀. Kò sí polongo la ṣe níbí lónìí. ń sọ sínú ọ̀rọ̀ mi tẹ́lẹ̀ pé bá a bá fẹ́ ṣe òṣèlú ká ṣe òṣèlú lọ́tọ̀ àmọ́ ọdún lẹ́yìn díjọ́ ẹ̀sọ́ ni kì í ṣe ẹ lò sí ni a kò gbọ́dọ̀ sọ̀rọ̀ òṣèlú níbí lẹ́ni ẹ ìwọ ni kì í ni a bá yín ṣọdún àti ìyá ń sọ fún ifọ̀ nínú ẹwà dún púpọ̀ yẹ ẹ kó jọ títí yóò kó jọ títí débi ó kó dé yìí ní sọ fún yín pé lábẹ́ àṣẹ Ọ̀họ̀rí eékù ìlú 16 ló wà àbátọ́dé ṣòwòfè àtọ́nrẹ́ eékù ìlú 16 líṣòwò lábẹ́ Ọ̀họ̀rí ìjèyè eékù ìlú 16 bákan náà nná ìlàkà ipa ìlú káka igbó Olúmọrè káka ṣága káka ọ̀tájì ìṣògù ìláṣẹ gbogbo ẹ̀tìyé mọ̀rántí ẹ̀tìyé nkòrántí ẹ̀sákìmí káyínmi àbí bẹ́ẹ̀ kọ́. làwa ń sọ pé ìpàdé yẹn ṣe yìí ó lè mú dàgbàsókè wọ́n fún Ìṣòwú kò sí hun mìíràn àtòrí dàgbàsókè náà lẹ̀ṣẹ̀ jókòó libi kò sí ká díjọ́ ká wá ká jẹun libi ká fọ́tù kan kò sóni kọ́ jẹun náà lé ẹ̀ lóòótọ́ bébí ń pa ní ẹ̀fọ́nù kankan àmọ́ ihun ó kó níjọ síbí kò ṣàtórí oúnjẹ ni àtórí kan mara ni màmí ma ẹ bá dé ní Nàìjíríà ká bá rí ọmọ Ìṣòwú ní Nàìjíríà wà ń lọ lóhùn kan mọ ohun yẹ Ìṣòwú jẹ ní Nàìjíríà n kò ní gọ́là fún yín lẹ́yẹ. làbátọ́dé ìlú Ọ̀họ̀ríjè ìlú kan bá ń fẹ́ pọ́tò Ìṣòwú ká máa wá báyà ó lè jẹ́ ṣàgbà ìṣàgbà ò Ìṣòwú àwọn méjì náà ló lè mọ ní yé ó lè fagagbága náà wọn nípa ìpípọ̀ àwa eríkù ìlú wọn yòókù akoto ìsọsẹgbẹ yìí nípa ìkápọ̀ nípa ìkan mú ọyè sí Nàìjíríà nípa ìkan wọlé Benin nípa ìkan lọ ìbántẹ nípa ìkan wọlé sẹkùẹ Ìṣòwú nìyẹn abalẹ bẹ́ẹ̀ wọ́n sì ń roko àgbẹ̀ ni wọ́n kò fúnṣẹ́ wọn ṣeré bẹ́ẹ̀ ń bá ń wá iṣu ẹ pé Ìṣòwú yẹn rí iṣu lọ fún wọn ẹ bá ń wọ ọtí ní ẹ béèrè lọ́ṣòwú wọ́n rí fún yín bí gbọ̀dọ̀ bá tán lílu pátápátá ẹ kanlẹ̀kùn fún Ìṣòwú wọn ìgbọ̀dọ̀ ọdún kẹta wọlé dọ̀ wọn. ìyẹn máa gbọ́ ní gbogbo eékù ìlú fọ́lí wọn ń gbé obìnrin ẹ̀ta wọ́n ń gbé ọmọ ta ẹ kò lè gbọ́ l'Ìṣòwú Ìṣòwú ń fúnni líyàwó ń fúnni lóbìnrin ni wọ́n ti fẹ́ kàn sọ́nà fún mi lọ́wọ́lọ́wọ́ nísìnyí. ṣé ìjọ àfẹ́ ṣe ìgbéyàwó yẹn líkẹ́tì líbi wé iná làfẹ́ ṣe kábíyèsí ẹsẹ̀ wọ̀lí bẹ́ẹ̀ jọ náà mo bá dárúkọ ìfàmì náà fún yín ìyá bà á jẹ ẹlẹ́dùnfẹ́ àtọ̀bá àjẹ lẹ́dọ̀ mi ẹ má jẹ́ ń dárúkọ ẹ̀yin náà bá róbìnrin náà ó pójú owó ǹjẹ́ ọ̀rọ̀ náà kò ní gújú nítorí mo rí àwọn kan ìdúró ni wọ́n wà oòrùn ni wọ́n sì wà òní kò sì jọ̀rọ̀ ilẹ̀ ọ̀rọ̀ ń bọ̀ lẹ́yìn yá àjọ sọ̀rọ̀ mo dúpẹ́ lọ́dọ̀ yín. níparí Honorable Koussonda Adjibade làwọn oníròyìn tó gbìyànjú láti lọ kàn sí láti sọ pàtó ohun tí wọ́n rí lọ́bẹ̀ kí wọ́n tó wà lọ́wọ́ Honorable Koussonda Adjibade lẹ́nu ọ̀pá gbohùngbohùn Oselu TV. fún ọmọ ìlú ń ṣe kákóra ọjọ́ kádáwó káfù tẹ́ báṣì wọn yín kákó ní ẹ̀jọ́ tán akọ́gbọ́dọ̀ wà náà kọjọ́rọ́ òṣèlú làfẹ́ yà sọ torí ẹ̀ ń pè hàn sọ kéèsì ni wọ́n kọ́ má tọ́ ṣerú ẹ̀ mọ́jọ́ mi rẹ̀ ìwọ ni oníkàkítà yìí ṣe mẹ́ẹ̀mọ̀ orí mọ́fọ́lẹ́ yẹn kò mọ̀ ni bójú ẹ̀ mọ́ ìwọ̀n kò ní ṣe
donc àwa kan ìṣó náà ni àwa ìtẹ́ gbẹ́tẹ́búrò tẹ̀ ni kò sálejò kan láàrin wa líbi ẹ ṣeun. ká súnmọ́ ìṣẹ̀lẹ̀ ló ti ń jábọ̀ ròyìn Abudu Ọ̀làníjà ló gba àwòrán sílẹ̀.